Adamu ń lọ foṣù mẹ́rin jura lẹ́wọ̀n, Ṣingoomu ló jí. Kàyéfì lọ̀rọ̀ ọkùnrin kan, Adamu Habib, tó fi abúlé Garki nílùú Àbújá ṣebùgbé ṣì ń jẹ́ fáwọn tó gbọ́ pé nítorí Ṣingoomu ló fi dèrò ẹ̀wọ̀n. Ọkùnrin ẹni 50 ọdún náà nílé-ẹjọ́ Upper Area Court Àbújá ti jù sẹ́wọ̀n oṣù mẹ́rin báyìí látàrí Ṣingoomu páálí méjì tó jí gbé. Wọ́n ní ebi ìpápánu burúkú ọ̀hún kò pàdédì búrẹ́dì tàbí ìrẹsì. Ṣingoomu tí ìjẹkújẹ tì í sí náà ló rán níbi tí kò fẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀daràn náà rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn náà, ṣùgbọ́n ó ní kí wọ́n ṣíjú àánú wo òun. Agbèfọ́ba Ọlárìnwájú Ọ̀ṣọ́ ṣàlàyé fúnlé ẹjọ́ pé olùpẹ̀jọ́ ìyẹn Joseph Sunday ti ilé ìtajà ìgbàlódé Fax Supermarket l'Àbújá ló wáá fẹjọ́ ọ̀daràn náà sùn lágọ̀ọ́ ọlọ́pàá Dúrúmí lọ́jọ́ Ajé ọjọ́ 7 oṣù kọkànlá ọdún yìí. Àlàyé tó ṣe fún wọn ni pé ọjọ́ 18 oṣù kẹwàá ọdún yìí ni ọ̀gbẹ́ni Adamu wọnú ilé ìtajà àwọn wá, kò sì rí nǹkan míì jí tayọ ìdí méjì Ṣingoomu Orbit páálí méjì tí owó ẹ̀ jẹ́ 12,000 àti òjìlélẹ́gbẹ̀rin náírà 12,840 naira. Ọ̀ṣọ́ tẹ̀síwájú pé lásìkò táwọn ń ṣèwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ọ̀daràn yìí jẹ́wọ́ pé lóòótọ́ lòun jí Ṣingoomu gbé, ṣùgbọ́n kí wọ́n ṣàánú òun. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ló sọ pé ó tako abala 287 ìwé òfin ilé wa. Èyí ló mú kí adájọ́ Isaac Hassan fàyè béèlì 10,000 náírà sílẹ̀ fún Adamu lásìkò tó ń ṣèdájọ́ ọ̀rọ̀ náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 29 oṣù kọkànlá ọdún yìí. Ó sì fà á létí láti jáwọ́ nínú ìwà èérí pálapàla bẹ́ẹ̀. Bákan náà ni adájọ́ tún pàṣẹ fún un láti san 12,000 àti òjìlélẹ́gbẹ̀rin náírà gẹ́gẹ́ bí owó ìtanràn nǹkan tó jí. Lẹ́yìn àlàyé aṣojú ìjọba tí ọ̀daràn kò sì rí owó ìtanràn àti béèlì tí wọ́n fàyè ẹ̀ sílẹ̀ fún un san, ni adájọ́ rán lẹ́wọ̀n oṣù 4 gbáko. Wọ́n ní kó lọ kẹ́kọ̀ọ́ béèyàn ṣe mójú kúrò nínú ẹrù ẹlẹ́rù lọ́hùn-ún. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.